àdúrà là ń láti máa gbà. Ọ̀rọ̀ gidi lọ̀rọ̀ tó sọ yẹn o. Ṣé mo pé gbà gbogbo ni máa ń sọ fún wa pé ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ká dé má gbàdúrà ká lè bá bójú rere Ọlọ́run pàdé. Ṣé rí tó bá wù ọlá ńlá Ọlọ́run á kó sí wọn nínú wá fi wálẹ̀. Tí wọn bá dẹ̀ fi wálẹ̀ ká ṣàti ẹ̀ rọrùn wọ̀ ká rọrùn wọ̀ ká wà ní apá ọ̀tún Elédùmarè ní ìgbà ìdájọ́. Ẹ jẹ́ ká gbàdúrà o. Kíní kan dẹ̀ ló tún máa wá ń surprise mi. Kíni? Báwo ni wọ́n ṣe máa wá ti èèyàn Ọlọ́run mọ́lé? Pásítọ̀ tó níwà tútù tó níwà ìrẹ̀lẹ̀ tó tó yìí tó tún wá ti mọ́nú ọgbà ẹ̀wọ̀n pẹ̀lú àwa ẹ̀. Ìyàwó ẹ ṣáà jẹ́ ká máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. Torí téèyàn bá ti ń ṣe ìdájọ́ nǹkan tí ó mọ̀ díẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ṣẹ̀ ni. Ṣé rí lóòótọ́ ni gbogbo àṣẹ ẹ̀ṣẹ̀ kan tàbí kejì tá a fi débi báyìí. Ìgbà tí mo débi ni mo bójú rere Ọlọ́run pàdé nígboro tí èmi ń pè nínú ayé kọ́lọ́run tó jọba nínú ọkàn mi. Ìwà mi ò dára. Orí